kọ oko kí ló mú wa kóbò lójú ara òsì kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní kí ló mú wa kóbò lójú ara òsì kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní alábòsí kóbò lójú ara ẹ ò ráyé lóde òbòlòbò ń jẹ́ kó lórúkọ méjì amóye ikú ọlọ́mọ àjíkí àrídàtọwọ́lẹ̀ amúnisìwí amúnirẹ̀ẹ́rìn láì tẹ́tẹ́tẹ́ bókó bá yọ̀ọ̀dà tó forí dánú oko nígbàdà lọ́wọ́ oko wọn ò ní fẹ́ lómi ṣe mí òbòlòbò ń jẹ́ ìdẹ̀ra kan ni kí ló mú wa kókò lójú ara òsì kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní kí ló mú wa kókò lójú ara òsì kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní ẹ̀yẹ kókó ní kìíní oko lóko ń jẹ́ okòrè o ọba ọmọ alala lulu alelu lala orí pọpọrọ ó dàbí ọparun bàbá alákẹ̀dẹ̀ orí tó ń dán àfàìmọ̀ kọ́ ó gbẹ́kúnlé mú àfàìtọ́nà oríran òru alálùbọ́sà rògbòdò lábẹ́ pẹ̀lú tóró méjì tó ní ọlọ́run máa yọ oko lọ́rọ̀ abọ́ olórí tí fàbẹ́ mọ́ ṣílá amóríyá amárayá gágá oko kìí ṣe kíní oko lóko ń jẹ́ ìtura ní ọmọ. Kẹ́mi òjò bá rọ̀ first Sunday of the month. Àjànàkú òdòbò jẹ́jẹ́ a máa dóni bí ẹni ńlá tí a fi gbàgà 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 gbàgà. Ẹ̀yin boys ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ síwájú ẹ tẹ̀yìn pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tọ̀tún ẹ tòsì pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ̀mí. Ó ń kígbe ẹ fi alẹ́ nu. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹgbà sí. Ẹ̀pọ̀n ẹ má jẹ́ kí kan rí un jẹ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹgbà sí. Ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú mo ní ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ síwájú ẹ tẹ̀yìn pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tọ̀tún ẹ tòsì pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹbí ha. Ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹgbà sí. Inú ilé balùwẹ̀ ẹ̀gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹbí sí. Ilé ìdáná ilé ẹ̀gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbà. Ẹni kó bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbà. Bó bá yọ̀dí sẹ́yìn ẹ̀gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ó kọ wájú sí ní ẹ̀gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹbí. Ẹ bá ń gbogbo yìí kẹ́ o. Akọ́dá ayé o ìbà ni mo ṣe. Aṣẹ̀dá oko, aṣẹ̀dá òbò, aṣẹ̀dá ẹ̀pọ̀n àti idọ̀ ìbà ni mo ṣe o. Ẹ jójú mi ṣe. Ẹ káàsán ẹ kú dédé wò yìí. Ẹ káàbọ̀ sórí abala ètò yìí. Ẹ káàbọ̀ sórí Sunday service, first Sunday of the month. Amen. Amen. Somebody shout hallelujah. Ẹ káàbọ̀. Ṣé dáadáa ni mo bá yín? Ẹ káàsán. Ẹ rí àkọlé tí mo fi síbẹ̀ mo ní òbò rírùn àti abíyá rírùn. Màá play àwọn nǹkan kan fún yín kẹ́ bá lè mọ̀ pé àwọn ọkùnrin really mean níyìn gan. Ó dà pé show tá ṣe fún àwọn ọkùnrin kọjá yẹn ó hit wọn. Mo dẹ̀ sọ fún wọn. Mo ní mo àti ṣe show yìí rí. Wọ́n ní never pé kí n revisit ẹ̀ ni torí pé bá ṣe kọlu àwọn náà ní nǹkan táwọn fẹ́ sọ. Lára ẹni ẹni tó send picture ilé ẹ̀ sí mi lánàá. Ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́. Kí n tó lọ síbẹ̀ yẹn ẹ jẹ́ kí n kọ́kọ́ bá ẹ̀yin youth Naijiria sọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn ní Naijiria. Mo mọ̀ wípé ara ni àwọn èèyàn. Mo mọ̀ wípé kò sí owó, kò sí nǹkan kan. But orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́. Ìlú yìí náà èèyàn mú nílùú yìí. Hardship wà nínú ìlú yìí náà. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kẹ́yìn tó máa repo níye tẹ́ ń rà náà tí ń rà bẹ́ẹ̀ nílùú náà tí ń rà bẹ́ẹ̀ l'Amẹ́ríkà. Wọ́n máa ń protest nílùú yìí tó jẹ́ wípé wọ́n máa bọ́ sí òwò tí wọ́n máa gbé placard tí wọ́n máa pọ̀ tó yẹ pé mọ́tò ò ní lè kọjá. Àmọ́ ẹ̀ ní rí wọn kọ́ ba nǹkan jẹ́. Àwọn bíba nǹkan jẹ́ tẹ̀ ń ba nǹkan jẹ́ yìí kò ní jẹ́ kí ọrọ̀ ajé yín máa lọ síwájú. Ó máa worse in case ni kò better nǹkan kan. Irú báǹkì tí wọ́n lọ fọ́ ní Ìbàdàn. Ẹ jọ̀ọ́ nítorí onígbà tẹ́ fọ́ báǹkì yẹn tán ìjẹ́ rówó gbà jáde ńbẹ̀. ATM machine tẹ́ destroy ìjẹ́ rówó gbà jáde ńbẹ̀. Nísìnyí ìjẹ́ ọrọ̀ ajé yín máa lọ síwájú ni àbó máa lọ sẹ́yìn. Àti tún gbogbo kíní yẹn ṣe kò sí nínú budget tẹ́lẹ̀.
bọ̀ nígbà tẹ́ ti bàjẹ́ ńsìn wọ́n á tètè túnṣe àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe tó wà nínú bọ́jẹ̀tì yẹn á tún dúró ṣé nǹkan ń lọ síwájú ṣé nǹkan ń da ni ẹ má jẹ́ ká máa ní ẹ̀mí ògòlòǹtò ẹ̀mí bàjẹ́ ẹ̀mí ìwòwò irú nǹkan bá yẹn ò dáa òkè ṣé ìjọba wà níbi tí wọ́n ti bà kinní yẹn jẹ́ ṣé ọmọ Tinubu wà ń bẹ̀ ṣé ọmọ Buhari wà ń bẹ̀ ṣé ọmọ àwọn èèyàn ńláńlá yẹn ṣó wà ń bẹ̀ nígbà àwọn tó ń ṣiṣẹ́ ní báǹkì tẹ́ bàjẹ́ yẹn sì ẹ tún dá wọn jókòó sílé wọn ò ní lè ṣiṣẹ́ èyí tó jẹ́ pé owó kọ́rọ́kọ́bọ̀ náà tí kọ́sítọ́mà ń dá àṣẹ ló fi ń jẹun ẹ gba oúnjẹ yẹn lẹ́nu ẹ mọ iye àwọn ọmọ tẹ́bí máa pa aládùúrù nǹkan tẹ́ ṣe yẹn ẹ mọ àwọn èèyàn tí ó tó okun bú wọn ní ṣiṣẹ́ for some time ẹ mọ àwọn èèyàn inú ilé tó máa dàrú pẹ̀lú nǹkan tẹ́ ṣe yẹn èyí ò kí ń ṣe bẹ́ẹ̀ orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́ kò sí ìlú tí wọn ti níṣòro mo lọ ra bag of onion lánàá kò pé 20 ń bẹ̀ I bought it for £3 nísì ẹ jẹ́ ká tiẹ̀ fi pound ṣe 900 3 times 9 27 2700 ìyẹn onion tí ò pé 20 bread ń bí by £2 ní that is 1800 agege bread ṣẹ́yìn tí ń ra agege bread ní £2 1800 naira agege bread ní bí £2 ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ adẹ̀ ń ra ní £1.50 kẹmọ̀ pé kò sí yàtọ̀ mo rò pé ìgbà tẹ́yìn ra ní £1 táwa ra £1.50 yẹn ẹ̀yin ò tí lè máa ra bread ní 1000 naira ẹ má jẹ́ ká máa fi pé tá bá ti bà nǹkan jẹ́ nígbà yẹn náà máa gbúrò wa irú wa yẹn ò dáa ẹ̀yin gan ẹ frustrate ìjọba ni because ìyẹn ò sọ wípé kí owó jáde bẹ́ẹ̀ ṣe fọ́ báǹkì yẹn bẹ́ẹ̀ ṣe bà ATM yẹn jẹ́ ìyẹn ò sọ wípé kí owó jáde bẹ́ẹ̀ èlò lẹ ti rí gbà náà tí owó yẹn bá wà in circulation tó ń circulate dáadáa ẹ̀yin tẹ́ ẹ lówó ní báǹkì yẹn ẹ tí lè lọ gbowó ń bẹ̀ because ẹ ti bà báǹkì yẹn jẹ́ ẹ ti bà ATM yẹn jẹ́ tówó yẹn bá wà in circulation dáadáa ẹ ti bà gbogbo nǹkan tó lè fi fún yín lówó ẹ ti bàjẹ́ èmi bàjẹ́ ẹ má jẹ́ kó máa wọnú wa tá bá ń bínú ẹ má jẹ́ ká máa fi pé ó dìgbà tá bá destroy nǹkan kí wọ́n tó fún wa ní listening years ó dìgbà tá bá destroy nǹkan kí nǹkan tó dáa ẹ má jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ní gbogbo ìgbà wọ́n ibi báyìí wọ́n ń jà níbí báyìí wọ́n ní hardship níbí báyìí bóyá ẹ̀ nírí wọn kọ́ bà nǹkan jẹ́ tó bá máa destroy nǹkan àwọn nǹkan tí ò gbádùn bí èrè nǹkan kan kò sí pé bí wọ́n máa lọ mú ATM machine wọ́n máa bà báǹkì jẹ́ wọ́n máa fọ́ báǹkì kò sí yẹn ìgbà míì ẹ tún fi yẹn jalè àwọn tí wọ́n ń struggle bí mẹ̀kúnnù láàrin yín ẹ tún lọ fọ́ shop wọn ẹ tún máa kó nǹkan wọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá máa ní ìjọba ṣé ìjọba ló ràn yín lórí ìyẹn nǹkan tó yẹ kẹ́ máa ní kí ìjọba ṣe tẹ́ bá rí àwọn tó ń ná owó ní patí tí wọ́n ń ju owó káàkiri wọ́n ń tàbùkù bà náírà wọ́n ń tàbùkù bà owó ilẹ̀ wa ni kò síbi tó ti ṣe bẹ́ẹ̀ all over the world níbi tó ti ná dọ́là ní abroad tó yìnbó ti ná dọ́là tó wá ń ju káàkiri táwọn èèyàn wá ń gbẹ́sẹ̀ lé àwọn nǹkan tó yẹ kẹ́ máa jà lé lórí nìyẹn ibi tó ti ná owó tó ti ju owó báyìí wọ́n ń tàbùkù bà ìlú yẹn wọ́n ń tàbùkù bà náírà wọ́n ń tàbùkù bà ìjọba ní àwọn olórí burúkú tó ń ṣe yẹn ló yẹ kẹ́ kúgun tọ̀ kò ṣe pé kẹ́ wọ́n máa bà nǹkan tí wọ́n ṣe sílẹ̀ tó wúlò fún ẹ̀yin náà kẹ́ máa bàjẹ́ kẹ́ máa bà nǹkan tó jẹ́ wípé ìgbà tí wọ́n máa padà wá tún ṣe á affect yín nítorí àwọn kinní yẹn ò sí nínú budget wọn tí wọ́n fẹ́ ṣé èmi tí bá jẹ́ governor ṣé màá wá mú owó ara mi màá fi tún nǹkan tó ọmọ aráàlú bàjẹ́ nínú owó ìlú náà ló máa fi tún ṣe ó máa affect àwọn budget kankan tí wọ́n ti fi sílẹ̀ nítorí wọn ò budget fún àwọn nǹkan tẹ́ ń bàjẹ́ yìí wọ́n dẹ̀ àwọn nǹkan tó dẹ̀ jẹ́ emergency tó ń láti tètè tún ṣe ni so àwọn nǹkan kan máa gbélẹ̀ láti tú àwọn kinní yẹn ṣe ẹ má jẹ́ ká máa fi pé ó dìgbà tá bá destroy nǹkan kò yẹ pé tí nǹkan bá ṣẹlẹ̀ nǹkan àlùmọ́nì tí wọ́n fi beautify ìlú lẹ máa wá láti destroy ṣé ìyẹn lẹ fi pọ́n máa fi gbọ́ ti yín ni ṣe àwọn ìjọba yìí ara yín lẹ̀ ń ṣe ara yín lẹ̀ ń ṣe fi get to them ara yín lẹ̀ ń ṣe in terms of tó bá padà wá ṣe fún wọ́n fẹ́ tún kíní yẹn ṣe ó máa affect àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe ẹ jẹ́ kí ẹ̀mí bàjẹ́ yẹn ẹ̀mí kẹrin ìlú yẹn níwòwò ẹ mú kúrò nínú yín I'm telling you ìgbà tẹ́yìn repo ní 200 wọ́n tepo ní £2 £3 bí báyìí per litre $5 per litre l'Amẹ́ríkà mi sọ pé kò sí hardship bẹ́ẹ̀ sórí bíbẹ́ lògùn orí fífọ́ ni
ṣó dìgbà tẹ́ bá destroy nǹkan kan tó listen sí yín ni àwọn nǹkan tẹ́ ń destroy yẹn tá lérò pé fi ń ṣe iye ọ̀nà méjì lẹ fi ń jẹra yín ẹ jẹ́ ká máa mú lẹ́sọ̀lẹ́sọ̀ ẹ jẹ́ ká máa wò wípé ẹ jẹ́ ká máa láròjinlẹ̀ pé kíní yìí kí ọjọ́ tẹ bẹ ṣe break ATM èlò lẹ rí gbà jáde ń bẹ̀ bẹ ṣe break bank yẹn èlò lẹ rí gbà jáde ń bẹ̀ ẹ kò destroy ẹ lórí ète tó wọ́n bá wà in circulation ẹ lè lọ síbẹ̀ tún lọ gbowó jáde mọ́ torí ẹ ti bàjẹ́ ẹ ti bà system wọn jẹ́ ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀mí burúkú ni ẹ má máa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣe bẹ́ẹ̀ wọn yàtọ̀ sí bandit wọn yàtọ̀ sí Boko Haram torí ẹni tó bá lè mú nǹkan tuntun tó bàjẹ́ ó lè pààyàn wọn yàtọ̀ sí aya assassin wọn yàtọ̀ sí kidnapper tẹ́ bá ti lè dájú tẹ́ dẹ̀ wo adúrú lé yẹn tẹ́ dẹ̀ destroy yẹ láì ní feelings kan tẹ́ dẹ̀ destroy ATM tó fowó ṣe yàtọ̀ sí Boko Haram yàtọ̀ sí bandit lè ṣerú ẹ̀ gbogbo nǹkan tẹ́ ń ṣe nílùú yẹn lè ṣe ní bíbà yìí kò dẹ̀ ṣe pé kò sí ìnira ń bí ìnira wà ń bíbà yìí náà ẹ bèrè ṣáwọn tí wọn ò níwèé ni ṣáwọn tó tiẹ̀ níwèé gan tí wọn ò tiẹ̀ tún ríṣẹ́ ni ṣáwọn tí tó ń ṣe pé kí ni racist against ni ìnira wà nílùú yìí náà yàtọ̀ sáwọn tó lọ́n bá dídí wò ṣe láàánú ìnira wà ń lù yìí bẹ́ẹ̀ mi ṣe lọ sí school tí mo ṣe lọ sí ààrẹ ni tó ní ìwé ìlú tó ní kíní lọ́wọ́ tí wọn ò dẹ̀ lè ràn lọ tí wọn ò lè ràn lọ tí ò ní opportunity láti lọ tó dẹ̀ wú lọ bọ̀ tó jẹ́ wípé kò qualify fún nǹkan tó máa fi lọ kò wà eligible tó dẹ̀ jẹ́ ọmọ ìlú yìí tó ní nǹkan tó ní lọ́wọ́ ju èmi gan lọ so bó ṣe wọ náà ló ń ṣọlá ìnira wà nínú ìlú yìí náà but àwọn tó wà nílùú yìí wọ́n kì í hùwà ẹranko òun ló ṣe dàbẹ́ ni pé fi pé everything wà rosy wọ́n mọ bó ṣe máa table ọ̀rọ̀ wọn without destroying anything without vandalizing anything every little thing báyìí ẹ máa wá ọ̀nà tẹ́ fi máa destroy kókó dáa kò jẹ́ kó ọrọ̀ ajé máa lọ síwájú kò lè jẹ́ kí ìlú kó develop ebe ni pé tún fà wọ́n padà sẹ́yìn ni àwọn nǹkan tí ò sínú budget wọ́n máa wà force láti lọ ṣe tó bá dẹ̀ ń ṣe ara máa nílùú sí ni ara máa nílùú sí ni torí irú nǹkan tẹ́ bàjẹ́ wọn ò ní lè filẹ̀ ẹjọ́ lé ẹjọ́ mọ́tò ẹjọ́ gbogbo nǹkan àlùmọ́nì tó fi beautify ìlú yín ẹ̀yin náà lè máa complain pé ìlú ò dá báwo nílùú ṣe fẹ́ dá nígbà tó jẹ́ pé at every slightest provocation ẹ máa wá láti destroy nǹkan tí ìjọba ṣe lẹ̀ fún benefit yín ni kò yẹ kó rí bẹ́ẹ̀ orí bíbẹ́ kó lògùn orí fífọ́ yes a mọ̀ pé nǹkan nira lórí ọ̀rọ̀ owó àwọn tó yẹ kẹ́ target làwọn tó wọ́n náwó yàmàyàmà tó máa sọ owó káàkiri àwọn yẹn ló yẹ kẹ́ máa pariwo fún ìjọba kó arrest wọn kó ṣòfin tí wọn ò fi ní máa ṣe bẹ́ẹ̀ láti máa fi terrorize àwọn èèyàn kò ṣe pé tí nǹkan bá tẹ̀ ti ṣe gbẹ́rẹ́ báyìí tí nǹkan bá ti ṣe gbẹ́rẹ́ báyìí kẹ́ fẹ́ bà nǹkan jẹ́ ni ftb níbi bàjẹ́ yẹn ni kódà ẹ máa frustrate ìjọba kódà ẹ má rìn ìlú yẹn ní wòwò ẹ má rìn ìlú yẹn ẹ má sọ ìlú yẹn di aṣálẹ̀ ẹ má sọ di aṣálẹ̀ ètè ń ṣe yìí awago tó jẹ́ àwọn kan tí tó fẹ́ ṣàánú aráàlú tó fẹ́ wálé pé wọ́n wá fẹ́ ṣe nǹkan wọ́n á sá because wọ́n máa wò pé ó láti jẹ́ pé èṣù ń gbé nínú ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ṣe lè máa destroy nǹkan bẹ́ẹ̀ yẹn pé èṣù ń gbé nínú yín lẹ ṣe lè máa destroy nǹkan bẹ́ẹ̀ yẹn they won't listen to you until you go extra length there are ways of going extra length without vandalizing properties. So ẹ ti believe pé for government to listen to you you have to end láti destroy nǹkan ṣé àwọn bank tó lọ kówó pamọ́ níbi tí mo ti rí ṣé Buhari ló ní kó lọ kó pamọ́ ni gbogbo yín lè rí nǹkan tó ṣẹlẹ̀ nígbà palliative ṣé Buhari ló ní kí wọ́n kó pamọ́ aláwọn aráàlú gan àwọn òṣìṣẹ́ ní gbogbo ibi tí wọ́n fún wọn sí gan ò gbádùn ọ̀pọ̀lọpọ̀ ìyà ni àwọn ìjọba ń jẹ tí wọn ò mọ̀ dí àwọn tó lọ náwó ní party tí wọ́n ń ju owó ṣèjọba ló rán wọn ṣé ẹrọ ọmọ Buhari kó ṣe bẹ́ẹ̀ rí ṣé ẹrọ ọmọ Tinubu kó ṣe bẹ́ẹ̀ rí ṣé ẹrọ ọmọ àwọn èèyàn ńláńlá kó ṣe bẹ́ẹ̀ rí kọ́ wọn lọ sí party kọ́ lọ máa ju owó ṣèjọba ló rán wọn ṣé ti ẹ̀rí Ọ̀tẹ́dọ́lá kó ṣe bẹ́ẹ̀ rí ṣé rí Dangote kó ṣe bẹ́ẹ̀ rí
kó lọ sí party kó máa ju owó sílẹ̀ àwọn wèrè láàrin yín náà ló ń ṣe bẹ́ẹ̀ àwọn tó yẹ kí ìjọba mójútó àwọn tó yẹ kẹ́ attack àwọn tó yẹ kẹ́ kọjú mọ́ kẹ́ bà nǹkan wọn jẹ́ nìyẹn torí àwọn gangan náà jẹ́ kẹ́ máa fi pé ìṣílé ayé wa àwọn ló jẹ́ kẹ́ máa fi pé ìṣílé ayé wa kò ń ṣe ibi nǹkan tí ìjọba ṣe lẹ̀ kẹ́ lọ máa bàjẹ́ kódà impression ten sense signal ten sense apá bí nípa yín kódà ó tọ́ ni mo ń sọ fún yín tí bá wà lọ́fíìsì táwọn òyìnbó bá ń wo nǹkan ten ṣe bá máa ní why are they doing that signal ten sense wọn nípa bí tó bá yá ẹ lọ kọ sílẹ̀ wàláì from Nigeria ẹ ní rí visa kọ́kọ́ gbà mọ́ ìlú kọ́kọ́ gbà mọ́ pẹ̀lú nǹkan ten ṣe yìí ní àtẹ tó dá láàrin àtẹ tí ò dá wọn ò ní fún yín ní visa tó máa ń ṣe student visa gan wọn ò ní fún yín mọ́ ẹ lọ kọ́lẹ̀ tẹ́ bá lọ jáwọ́ lórí gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn student visa wọn ní Nàìjíríà wọn máa yọ yín dànù ni wọn ò ní fún yín mọ́ ẹ lọ kọ sílẹ̀ wọn ò ní fún yín ní visa ìlú kọ̀ọ̀kan mọ́ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ọ̀nà gbogbo ẹ fún wọn ní reason láti lè rí shortcomings yìí tó fi máa ní good reason láti tó á pè yín ní terrorist wọn á ní good reason láti má fún yín ní visa ìlú wọn mọ́ wọ́n ní ẹ̀yin tẹ́ ṣèlú yín báyìí tí wà báyìí wà nù yín tẹ́ bá délùú àwọn tí nǹkan kékeré bá ṣẹlẹ̀ ẹ máa ṣe nǹkan tí ò dáa wọn ò ní fún yín ní visa ìlúkìlú mọ́ tẹ́ bá continue báyìí wọn ò ní fún yín ní visa ìlúkìlú mọ́ tẹ́ bá continue nǹkan tẹ́ ń ṣe yìí tẹ́ bá jáwọ́ wọn ò ní fún yín ní visa ìlú kọ̀ọ̀kan mọ́ ẹ dẹ̀ máa fi ti yín kó bá àwọn tí wọn ò lè ṣe bẹ́ẹ̀ ni ìtẹ́ ń ṣe ìtẹ́ bá continue bẹ́ẹ̀ kò sí ìlú tó máa fún yín ní visa mọ́ I am telling you kò sí ìlú kankan tó máa fún yín ní visa mọ́ tẹ́ bá continue kò sí ìlú tó máa fún yín ní visa mọ́ ẹ lè máa ṣe báyìí kóyìnbó máa rí yín tẹ́dẹ̀ mọ̀ pé Facebook ojú táyé ni kẹ́ wá sọ pé from ìlú yẹn fẹ́ lọ apply for visa wọn ò ní fún yín mọ́ tó bá ṣe student visa free gan wọn ò ní wọ́n sọ fún yín pé wọ́n yọ yín dànù kúrò bẹ́ẹ̀ bí jìgá torí wọ́n ti wò wípé ọ̀bàyéjẹ́ abatẹnijẹ́ ni yín I'm telling you wọ́n ní terrorist ni wọ́n fẹ́ yín nílùú wọn ẹ lọ jáwọ́ nínú ìwà pálapàla yìí orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́ orí bíbẹ́ kí ni ìjọba lè ṣe ẹ máa mú gbogbo nǹkan tí nǹkan bá ti ṣẹlẹ̀ gbàgà ẹ bàjẹ́ ẹ lọ inú ṣọ́ọ̀bù ẹ lọ opportunity ẹ lọ kó nǹkan jáde gbogbo ẹ̀dẹ̀ náà rí wọn ò ní fún yín ní visa mọ́ òyìnbó ò ní fún yín ní visa mọ́ tẹ bá continue báyìí wọn ò ní fún yín ní visa mọ́ tẹ bá dẹ̀ continue báyìí àwọn tó wà níbí báyìí gan tẹ́ ẹ bá ṣọ́ra ẹ máa fi tún fi ti yín ẹ máa tún fi kó bá wọn. I'm telling you kò dé ṣe gbogbo yín ló ń ṣe ẹ má bínú mo fẹ́ kẹ́ stick sí program mi ìfẹ́ kó gùn jù ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ end show yìí má ṣẹ̀ṣẹ̀ wá lọ bẹ̀rẹ̀ show yìí ni mo kàn ní kí fele ìbẹ̀rẹ̀ ní tí bá ní pé kí má ṣe show lọ ó má ti gùn jù àwọn èèyàn lè má wò tán mo fẹ́ káwọn èèyàn gbọ́ kíní gbogbo ẹ̀yin tẹ́ ń hùwà ìbàjẹ́ tẹ́ fi pé kẹ́ láti destroy nǹkan òun ni ọ̀nà àbáyọ fún yín it's not the best. It's not the best. There are ways that my hair opinion, that my hair grievances in without destroying things. And call money. Ẹ má rí Nigeria ní wòwò. Ẹ má sọ di ògolonto. Ẹ má sọ ilẹ̀ yẹn di aṣálẹ̀. Ẹ má frustrate ìjọba. Àwọn nǹkan mi máa ṣe gbà mí gbà tẹ́ bá jẹ́ ààrẹ tẹ́ bá tún padà wá jẹ̀bi. Orí fífẹ́ wọn ò fún yín lówó kò sówó ṣé ìgbà tẹ́ wá fọ́ bank tẹ́ fọ́lé ṣé yẹ wá mówó jáde fún yín. ATM ṣó mówó jáde fún yín àwọn kìíní yóò kúrò kò sí nínú budget wọn tẹ́lẹ̀ wọ́n máa wá àdẹ́sì wá máa ṣe àbí governor ìlú yẹn ṣó máa fowó ara ẹ̀ túnṣe ni owó ìlú náà ló máa fi túnṣe ta ló wá ń jẹ̀bi ẹ̀yin lẹ fìyà jẹra yín. So when people are really facing a whole lot of provocation ṣé àti bà nǹkan jẹ́ ni ó kù ṣé àti bà nǹkan jẹ́ ló kù ìwọ tó sọ pé don't blame them ṣé àti bà nǹkan jẹ́ ló kù ṣé àti destroy nǹkan ló kù àwọn tó náwó party tó máa ń ju owó káàkiri àwọn yẹn wọ́n ṣe arm fún yín ju nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lọ àwọn yẹn gọgọ ló yẹ kẹ́ ẹ gbájúmọ́ torí wọ́n bastardize owó Naija wọ́n destroy naira wọ́n abuse naira tó máa sọ owó tó máa dúró lé lórí ìjọ wo lẹ ti rí kí òyìnbó máa ná pound kó rí bẹ́ẹ̀ ìjọ wo lẹ ti rí kí òyìnbó máa ná dọ́là kó rí bẹ́ẹ̀
wọ́n á gbé owó sí party wọ́n máa jù báyìí wọ́n máa sọ wọ́n dúró lé lórí àwọn yẹn go lórí burúkú tó yẹ kẹ́ gbájúmọ́ kẹ́ máa pariwo fúnjọba àwọn yẹn ló yẹ kẹ́ jíjọba ṣe òfin kó má rí irú ẹ̀ mọ́ ẹ má jẹ́ ká máa hùwà ẹranko ẹ má jẹ́ ká máa rìn wọ ẹranko ẹ má rìn ìlú yẹn níwòwò ẹ má sọ ìlú yẹn di aṣálẹ̀ ẹ yé blame ìjọba ẹ̀yin fúnra ara yín ẹ sensitize ara yín ẹ yé blame ìjọba kò sí tó ṣe ibi tẹ́ destroy yìí sí ṣé Buhari báwo ló tiẹ̀ ṣe fẹ́ gbọ́ ẹ̀yin gógó ni wàhálà ara yín ẹ̀yin ni wàhálà ara yín mò ń sọ fún yín tó bá yá wọn ò ní fún yín ní visa ìlú kankan mọ́ tó bá yá àwọn enlight àwọn tó bá yẹ máa láwọn olówó irú àwọn ọmọ ìtẹ́jọ́ láti ẹ̀ lè rí wọn bẹ̀ àwọn ọmọ Tinubu àwọn ọmọ Buhari ẹ̀ lè rí wọn bẹ̀ àwọn ọmọ èèyàn top people Dangote ẹ̀ lè rí wọn bẹ̀ ẹ wá sọ fún mi táwọn yẹn bá fẹ́ rán ọmọ lọ sí school níbi tó máa kó káṣílẹ̀ wọ́n á fún wọn ní admission ẹ̀yin náà ò ní fún ní admission ẹ̀yin lẹ máa ń wá free kiri ẹ̀yin tẹ́ ń ba nǹkan jẹ́ yìí ẹ̀yin lẹ máa ń wá sponsor tó máa sponsor yín kiri ẹ̀yin lẹ máa ń wá ṣẹ́ wọn ò wá ní fún yín àwọn tẹ́ fi pé ẹ fi ń tù lójú yẹn àwọn ọmọ wọn of course àwọn ọmọ wọn máa lọ sí ìlú òyìnbó lọ kàwé ẹ̀yin ò ní lè lọ àwọn ò ní need anything but ẹ̀yin lẹ máa need visa wọn ẹ̀yin ò ní lè lọ most of these people diplomatic passport náà ní ẹ̀yin ò ní nǹkan kan ẹ̀yin dẹ̀ lẹ́ ń destroy nǹkan ẹ̀yin lẹ́ ń make ara yín fún àwọn èèyàn láyé wípé ọ̀bàyéjẹ́ ni yín terrorist ni yín destroyer ni yín wọn ò wá ní fún yín ní visa wọn ò ní fún yín ní visa mo máa end show yìí mo máa padà wá ṣe today's topic mi fẹ́ ẹ má jẹ́ kí n da show yìí pọ̀ mọ́ show tá fẹ́ ṣe lénìí ẹ jẹ́ kí n wá padà wá ara nǹkan tá à ń sọ náà nìyẹn ọkùnrin rìkọ́ọ̀dì ìyàwó rìkọ́ọ̀dì ìdọ̀tí tíyàwó ẹ̀ ṣe ó gbé wá fún mi tí ì gbọ́ nǹkan tó sọ I wonder how some mothers wọ́n ṣe fẹ́ tọ́ ọmọ wọn obìnrin mò ń bọ̀ ẹ jẹ́ ẹ̀ ń dẹ̀ kí n padà wá.